ẹ̀yin tèmi ṣe wà o, ṣe àlàáfíà la bá yín o. Adébímpé ọjọ́ ló fẹ́ mú lára kúrò nínú ayé ẹ̀ náà. Ọjọ́ wo ni ìwà ìlara ó fẹ́ kúrò nínú ìgbésí ayé ẹ̀? Mi mọ̀. Kí ló ń ṣe àgbàlagbà dẹ̀ ń ṣe láǹgbá kiri ayé. Adébímpé ó ti bọ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ó ti bọ́ ní ọwọ́ ẹ̀. Ibi mo mọ̀ pé ò lójútì, aláìlójútì àgbàlagbà, alára wúwú, bára ọlọ́kùnrin, gbogbo ojú ẹ̀ very ugly woman. Gbogbo bó ṣe rí, ẹ wá gbé powder sójú, ẹ wá gbé foundation sójú, wọ́n rò pé ẹlẹ́wà, àṣẹ wọ̀wọ́ face. Ẹ wo ẹyin ojú ẹ̀ rogodo, bó jẹ́ ẹja koté, aláìlójútì. Nígbà tó máa fọ́kọ tó rọ́kọ fẹ́, wá lọ fákùṣẹ́, olóòórùn, atọrọjẹ, ẹni tí ò níṣẹ́ lápá, ẹni táyé ti kọ̀yìn sí, ẹni táyé ti gbàgbé, ó wá fẹ̀yìn wá ní olọ́kọ, ṣíọ̀ kẹlẹ̀bẹ̀, ṣíọ̀ ẹ. Àwọn táwọn Nàìjíríà gan mi lè fẹ́rù bàbá yẹn nígbà tí mi ya wèrè. Báwo ṣe máa fẹ́ tí ò lówó lọ́wọ́ tí ò níṣẹ́ lápá? Kí ni mo fẹ́ fi kún? Ṣé èèyàn ọkùnrin ló wá jẹ mí tó yẹ ti máa fẹ́rù bàbá olórí burúkú olóòórùn yẹn? Bàbá tí ò dá kọ́lé, tí ò dá ní mọ́tò nídìí, ó wá fẹ́ yẹn, inú ẹ̀ wá ń donú ọkọ, kò ní dáa fún ẹ. Adébímpé oníranù, useless woman being, ni ẹ. Ò lójútì o. Adébímpé ò lójútì. Ó wá ń fi olóòórùn ṣàkà ọkọ mi ni, ọkọ mi. Ayé mi ò ní bàjẹ́. Ayé ẹ̀yin olólùfẹ́ mi ò ní bàjẹ́. Ẹ̀yin tẹ́ ń gbóhùn mi báyìí, ayé yín ò ní bàjẹ́. Gbogbo yín tẹ́ wà náà ẹ máa kórè oko délé. Ẹ ṣáà bá mi tẹ red button, ẹ ṣáà bá mi subscribe. Tó bá yá nìsá, a máa wo ra wa gedegbe báyìí ni. Á dáa fún ẹ̀yin tèmi. Lọ́rọ̀ tí wọ́n bá lọ, Liz àti Orin àti Tóyìn wọ́n ń jà. Oníyẹ sábọ̀dù dá sí. Ẹ̀yin èèyàn, ìlara ló máa pa yín lórí Facebook yìí. Ẹ̀dẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ní wò tán. Ọlọ́run bá gbé ní wò tán, mo ń sọ fún ẹ. Mo ń sọ fún gbogbo ní wò tán. Gbogbo ẹ wá di ẹyin, ẹ wá di mọ́ èèyàn kan. Tí èèyàn bá nárò jinlẹ̀, tí èèyàn bímọ títí irú ogun tó dìde fún Liz yìí, ó máa ṣe dìde sí ọmọ yín àtẹ̀yìn gan. Ẹ lọ kọ́lẹ̀. Ìyá Sábọ̀dù, gbogbo èèyàn àti ìyá Sábọ̀dù wọ́n pe ọmọ yẹn kókó má dáhùn. Ọmọ yẹn ò dẹ̀ dáhùn mọ́. Ìgbẹ́ ni gbogbo yín lẹ́sẹ̀ wá ń bọ́ta, wèrè bọ́ta, asín bọ́ta. Ẹni tí ẹ jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀gbọ́n ọ̀dá ṣáká gbogbo yín bọ́ta. Ẹ bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ yẹn ṣépè. Tóyìn, inú ẹ̀ dùn o bí ogbon ṣe ń jáde fún ẹ báyìí. Inú ẹ̀ dùn pé ó léèyàn lẹ́yìn. Ó léèyàn lẹ́yìn. Ó ní èèyàn kankan lẹ́yìn. Tó wá pè mí ni wọ́n ni, màá ti jáde. Màá ti bá àwọn followers mi sọ̀rọ̀. Ipe ẹjọ́ ẹ̀yin tèmi o, mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ mi o. Ọ̀rọ̀ yìí ti wà ń kọ́ọ̀tù, ẹjọ́ tó Ọlọ́run. Ẹ ṣáà fi wálẹ̀. Mo mọ̀ pé try wàá dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ wo ìgbà tí Ìyábọ̀ Òjó àti àǹtí Kẹ́mi jà náà tí gbogbo ẹ le. Ìgbà tó dẹ̀ yá, Ìyábọ̀ Òjó bọ́ síta, ó ní ẹ̀yin tẹ́ ń pe àǹtí Kẹ́mi, àǹtí Kẹ́mi. Ó ní kẹ́ jọ kẹ́ má pè wọ́n bẹ́ẹ̀ mọ́. Tẹ́ ń pe àǹtí Kẹ́mi. Ṣé mọ̀ pé Ìyábọ̀ Òjó ló máa ń pe àǹtí Kẹ́mi. Ó dẹ̀ bọ́ta, ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin followers mi ẹ jọ̀ọ́, ẹ má máa pe àǹtí Kẹ́mi mọ́ o. Látìgbà tí Ìyábọ̀ Òjó ti sọ̀rọ̀ yẹn, ṣé ẹ rí pé èèyàn kan jáde kó pe àǹtí Kẹ́mi mọ́? But ìwọ lẹ̀kẹ̀ mọ́lé, ìwọ Tóyìn àti ọkọ ẹ lẹ̀kẹ̀ mọ́lé, ẹ ń wòye. Ìwọ ẹ̀dẹ̀ ni ẹ gbéyàn lọ sí court. Dájúdájú nǹkan tó ń pè ẹ́ ló jẹ́ Tóyìn. Ó wá lè wá síta kó wá bá wọn sọ pé kán stop.
wọ́n ti fi nǹkan bojú wọn ṣe pé wọ́n ná ara abẹ́ka bí nǹkan kan àwọn kan tún ní wọ́n gbẹ́bọ irú rọ́bìṣì wo lélẹ̀ wọ́n tún ní èèyàn kan jáde lánàá tó ní òun mi ò mọ̀ bóyá sùrùtù ní ọ̀nà sùrùtù ẹ tí wọn kan tó tún ṣe kí ló ń ṣe yín ná tó yẹ pé tó ìwọ ti bọ́ ta ní tó ti sọ̀rọ̀ yẹn ni Ọlọ́run bá ń gbọ́ tó bá tẹ̀ wá sọ̀rọ̀ yẹn máa mọ̀ pa ọmọ yẹn kì í ṣe kò wọ́n gbèjà tó yìn o tó yìnbọn fúnra rẹ̀ ti ní kán fòun lẹ̀ pọ̀rọ̀ tí wọ́n kọ̀ bọ̀ tí wọ́n lẹ́kẹ́ mọ́lé ó wá ṣe bíi pé òun mọ̀kọ́ tó ń lọ ṣe rí tí igbó bá fa gbùrùgbùrù á fa gbóbọ̀rọ̀ ṣe pò yẹn ṣé ọ̀rọ̀ yìí àti mọ bí tí ọ̀rọ̀ yẹn máa end sí lójú tí ẹni ìsìwárò kò bẹ́ẹ̀ oléyàn lẹ́yìn ìgbà míì èèyàn tó ń pẹjọ́ máa ń jẹ̀bi o ṣóyẹ tóyìn èèyàn tó ń pẹjọ́ máa ń jẹ̀bi ọ̀rọ̀ torí wá jẹ̀bi ni màá ti bọ́tà màá ti address àwọn pípù yìí kí ni ti yín tẹ gbogbo ìbọ̀tà tẹ fọ́ síta tẹ sí iná láti gbà yín tí ọmọ yìí ò sọ ó ti lọ bí èwì kìíní sí tílíìsì ò sọ̀rọ̀ mọ́ ẹbí ogun yìí ṣe ń sọ̀rọ̀ kí ló dé ṣé ó pa ẹ́ lọ́mọ ni àbó pa anybody lọ́mọ kò pa yín lọ́mọ náà ọ̀rọ̀ ẹnu lásán ẹ̀wọ́ bí gbogbo ṣe bẹ́ síta tẹ́bẹ̀ sí ń sọ̀rọ̀ tí ẹ ya wèrè síta mo ṣe wàá mọ̀ pé olórí burúkú ni gbogbo yín Ọlọ́run bá ń gbọ́ gbogbo àwọn àgbààgbà gan nínú film industry gan àti ìrẹ̀ tó yẹ pé ó máa jáde pé hey stop list ti stop náà ẹ̀yin náà ẹ̀yin fans tó yẹ ẹ̀yin náà stop kán bẹ̀ wọ́n nítorí Ọlọ́run so yẹ sábọ̀dù wá jáde ń sìn ṣé ó fẹ́ kó wo ọmọ náà bímọ kó wo list kan pa kò lè wo list àjọ nìkan pa abiyamọ ni tó fi lè bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ tí ọmọ yẹn dẹ̀ gbọ́ sí lẹ́nu bó jẹ́ mi gan máa dúró ti bí ike ọmọ yẹn ọjọ́ òlẹ́rí pé ó jáde mọ́ kó sọ̀rọ̀ ó ń polówó ọjà ẹni ajé àjọ àṣẹ gbogbo ó ń polówó ọjà ẹ kó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn mọ́ ẹ̀yin tẹ́ ní ẹgbọ́rọ̀ lọ́kọ̀tù àwọn supporter yín sì ń sọ̀rọ̀ ẹ̀rí mọ̀ pé ẹ̀yin gan ẹ ti ń tẹ òfin lójú mọ́lẹ̀ ìwọ ló burúkú Adébímpé aláṣẹ òṣè wá bọ̀tà wá ń sọ̀rọ̀ ẹ wá ní pẹ́pẹ́ sí líìsì ẹ sábọ̀dù fẹ́ ba ayé ẹ̀jẹ̀ ayé ìwọ ló fẹ́ ba ẹ̀jẹ̀ alọ́ lórí burúkú ni ẹ àjọ Adébímpé olóṣì ni adagba má danu ìwọ àtọkọ ẹ ní nǹkan méjì ọ̀rọ̀ ẹ sábọ̀dù ṣàfẹ́ pa yín ṣàrẹ̀ ìyá yẹn fẹ́ pa yín tí ìbá yẹ pé báyà ò ní ọpọlọ kí ló kọ ẹ̀ ní ọ̀rọ̀ tó wà lẹ̀ kí ni tiẹ̀ ó wá ní kíkiní sùrùtù kó yín bọ́ sí ẹ o tó bá fẹ́ kíní àṣẹ ìwọ náà ó fẹ́ dàbí ẹ sábọ̀dù ó fẹ́ kí sùrùtù kò ní ta sí ẹ tó mọ̀ pé ológo páàsì ni ẹ kò ní pè ẹ gbẹnu sàn kò ní pè ẹ sùrùtù ò ní pè kò sí anybody tó máa pè ẹ ṣe bá wọn rí yín lẹ̀ kán tó pé kí lìs tó pé màmá ṣe bá wọn rí yín lẹ̀ àmì irú eléèrí o Bímpé mi irú eléèrí o bó o ṣe wà ó ti tẹ́ ìwà àtọkọ ẹ ti tẹ́ gbogbo yín lẹ ti tẹ́ lóòrọ̀ Lizzy ẹ rí nǹkan tó máa gbẹ̀ṣẹ̀ bí kóòtù náà lọ yìí ẹ mọ̀ pé kóòtù Nàìjíríà gan ti yàtọ̀ ń sìn ìyá oníyà ó wá ń tírìtì kéèsì ó tún fẹ́ bá wa sòótọ́ nǹkan tó kọ̀ sí wàhálà gbogbo ẹbẹ̀ sí ní wọ́n yín bọ̀ sí màmá yẹn ẹbẹ̀ sí ní lọ sọ òṣì ọ̀rọ̀ kí ló dé ṣé ó gba aláfẹ́ tí gbọ́ voice tó sọ̀rọ̀ yẹn tó ń pè ní tó sọ̀rọ̀ tó ní sùrùtù ló sọ̀rọ̀ àbí náà sùrùtù ẹni tó bá wò ó sọ̀rọ̀ òun náà ti gba nọ́mbà ẹ̀ nìyẹn irú ò lè ṣẹlẹ̀ mọ̀ tó wọ́n ti mọ̀ pé ibi tí ọ̀rọ̀ ń lọ yìí ẹ̀ ní jẹ́ tán arákọ̀ máa ta yín for no reason tó bá jẹ́ iná gbéṣẹ́ ẹ̀ fún ẹ máa fò sókè ni nǹkan tí ìyá ẹ̀ máa dá sí mọ̀nà káì tó bá gbé wá fún ẹ̀yìn náà ṣèbó wọn náà ló ti ń bẹ̀bẹ̀ kí sùrùtù wa kó inbox ẹ̀ olóṣì alátaṣe ìyá alátaṣe ní gbogbo àwọn tó wà lórí Facebook ìwọ ló wọ́ọ̀sì jù ó gbọ́kọ ó bá tẹ̀ máa jọ́kọ gidi ló gba ni ó gbọ́kọ tí ò rí ṣe inú ẹ̀ ń dùn Ọlọ́run ní bà tèmi jẹ́ ọkọ tí ò náwó lọ́wọ́ màá wá fẹ́ ṣé wọ́n sàsí mi ni àbí wọ́n fògùn mú mi Ọlọ́run ní jẹ́ ó gbé dání kò sí ọmọ Nàìjíríà kankan tó ń jẹ́ pé tó ń ṣiṣẹ́ iṣẹ́ làwọn ń ṣe ń bì máa lọ fẹ́yìn tí ò ní ṣe ṣé kí máa bọ́ ni ó wá ń bọ́ ọkùnrin
ó gbọ́ ọkùnrin tí wá ń bọ̀ ọkùnrin inú ẹ̀ wá ń dùn ẹni ara ń ta ẹ́sàbọ̀dù ni ẹ gbà mí ibò ẹni téèyàn ti fi ilẹ̀ fún oṣù mẹ́fà péré kéèyàn ti fọkùnrin lẹ̀ ìfẹ́ yẹn ò lè sí lọ́kàn obìnrin yẹn láyé máa pé ọdún bíi 18 years kó a máa ní pé ó ń ta ẹ́sàbọ̀dù lára bó ṣe fẹ́ gàdáfì náà dà gàdáfì náà dà ọkọ náà dà ọkọ dàyàwó dà mo wá ń mìírí yín ọkọ dàyàwó dà ìsọ̀rọ̀ sí bàbá yẹn gan ó máa ń ríyàn lára ó máa ń irritate èèyàn tó máa ń hàn á máa fi mú sọ̀rọ̀ ni ọkọ arìndìn amukumẹ́kọ gbẹ̀wùdá ní ọkọ alápámáṣiṣẹ́ ìyá ẹ̀wà gan ẹ̀ kò nẹ́wà tí àbá tẹ̀ fẹ́ tó níṣẹ́ lọ́wọ́ àti jẹ́ni tó kò handsome mo mú ọkọ Adébímpé mo mú ọkọ mo mú ẹ̀yin méjèèjì dèdè rìn adagba má danu adagba jára ìfù òun níyín gbogbo kan tí ìyá ẹ bá ṣe wàá fẹ́ jowú ẹ̀ ṣá kọ́pí ni ẹ́ onílara ni ẹ́ jealousy mind wà nù ayé ẹ̀ àti wọ́kọ̀ ẹ̀ ẹ lọ wá iṣẹ́ ṣe ìyá ń ta ewé lórí Facebook náà àwọn míì ń ta àjà lórí Facebook yìí tó bá yá náà èmi náà polówó ọjà mi kọ́lọ́n kó ṣe wá bá a ṣe fẹ́ náà Facebook yìí àwọn tó nǹkan tó ń ṣe fún ni pé kó polówó ọjà ẹ gbogbo àwọn fámìlì ẹ tó ti lọ lórí Facebook yìí ọ̀rẹ́ mi kan wà brọ́dà yẹn kan bí 18 years náà gbúrò ẹ̀ báyọ̀ wọ́n tẹ̀rọ pé ó ti kú ni orí Facebook náà ti ríra wọn orí Facebook àwọn èèyàn ń ṣoríire ń bẹ ẹ̀yin ṣorí burúkú ni ẹ̀yin ń ṣorí burúkú ni sọ iṣẹ́ tó ń ṣe mú ìwà nọ́ọ̀sì ṣe nọ́ọ̀sì gidi nìwọ ẹ̀ mú ìwà nọ́ọ̀sì ni ẹ́ òun ṣe nọ́ọ̀sì gidi jẹ́ ká mọ nǹkan tó wà nú ẹ̀ ó ti fẹ́ ọkọ kò sẹ́ni tó ní kó má fọkọ ní síbẹ̀ náà ẹnu ẹ̀ sì ń yọ̀ ẹnu ẹ̀ ń dín pákẹ́rẹ́ ó ń dín ọ̀jọ̀jọ̀ ó fẹ́ dèdèrè lọ́kọ ẹnu ẹ̀ dùn ẹni tó tọrọ lẹ́nu ẹ̀ tí ò lè tó lé ẹni tí ò lè dágbá lé mi irú eléyìí o kàyéfì ńlá ló jẹ́ fún mi Bímpé kàyéfì ńlá ọ̀nà ọmọ Oǹdó ni ẹ́ ọmọ àlè Oǹdó ló ń ṣe bí tiẹ̀ òun ṣe ọmọ Oǹdó àtẹkìtì wọn ń gba nonsense tí ẹni mo rírí ó wà nílò òyìnbó ó ń ṣe rádaràda ó ń ṣe rédèrèdè gbogbo ayé wá sórí Facebook kan wá ṣoríire ni gbogbo ayé wá sí sórí Facebook kan wá ṣoríire ni ẹ̀yin wá rojọ́ tó bá ní òkè kílẹ̀ ti rí lórí Facebook tẹ́lẹ̀ ti wà ń bẹ̀ lè tọ́ka sí nǹkan kan everybody ló mọ nǹkan tó ti rí lórí Facebook yìí ẹ̀yin ò lè tọ́ka sí nǹkan kan torí àìlára bàbá gàdáfì náà ó lóun náà spíkà àbí kí ló ti ẹ̀ pè rẹ̀ bàbá apọ̀dà aponú gàdáfì pẹ̀lẹ́ tiẹ̀ o ṣé gbọ́ pẹ̀lẹ́ tiẹ̀ ẹni tó bí ẹ ò rọ́mọ bí ish.